Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin mùtúmùwà, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, a kí yín. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. Ojú ò ní tì yín o, ọkàn yín máa balẹ̀. Ẹni tó bá tún fẹ́ dà yín sínú ìlà ìlú ayé lórúkọ Jésù, Ọlọ́run á bá wa rán wọn lọ síbi tí wọn ò ní ti padà mọ́ láéláé. Ó dẹ̀ ṣe máa rí nìyẹn. Ẹ jọ̀ọ́, níbi gbogbo tẹ́yin màmá wa ti ń fi ojú ayọ̀ wo fídíò yìí, ẹ jẹ́ ká share fídíò yìí. Tó pé àwọn ohun tí ó ní í ṣe pẹ̀lú èmi àti ẹ̀yin ni Olúwa rán mi kí n sọ nínú fídíò yìí. Mo dẹ̀ ń rí akitiyan ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa l'Amẹ́ríkà, UK, Canada, gbogbo Europe pátápátá, Asian country and Africa. Mo rí gbogbo akitiyan yín. Akitiyan yín wà nínú àwọn ohun tí kò lè jẹ́ kí n sùn. Èrò rere yín tẹ́ ẹ ní lọ́kàn fún gbogbo àwọn ọmọ Odùduwà pátápátá. Mo ń rí nítorí yín gan, mo fẹ́ lè ní nítorí yín lọ́lọ́run ṣe ni ó yá dìde. Bí ò bá ti nídìí ẹ̀yin àgbà, ẹ máa ní obìnrin kì í jẹ́ kúmólú, ọ̀rọ̀ ń mì níkùn àgbà. Ó fẹ́ jẹ́ kẹ́ ẹ fìdí kalẹ̀ kẹ́ ẹ gbóhun tí mò ń sọ. Ẹ bá mi wò ó dí òpin, ẹ̀yin èèyàn wa. Ẹ fi ṣọwọ́ láti lè educate àwọn èèyàn, àwọn ọmọ Oòduà pátápátá nílé lóko. Ẹ fọ̀rọ̀ yìí ṣọwọ́ sí wọn. Bó o bá mú dání tó o dánìkan wò tó o sẹ́ǹdì ẹ̀sẹ̀ lòmíì, ó fi wọ́n sínú ewu ni. Èdùmàrè jẹ́ ká rẹ́ni bá sọ̀rọ̀ nílé ayé. Ṣèbí ẹni tá a ní kó fẹ́ni lójú, ata ló fi sẹ́nu. Òun lọ̀rọ̀ àwọn agitator. Mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn agitator Yorùbá pátá, kí wọ́n tẹ́tí kí wọ́n máa gbọ́ mi. Olúwa rán mi sí yín. Ohun kọ́kọ́ wà ní pé kí n tó lè sọ̀rọ̀ jáde, mo máa ń kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó rán mi níṣẹ́. Ó jẹ́ kí n sọ, tí n bá wá sọ kò sí wàhálà. Ẹni tó bá sọ lé ó kẹ́ran. Mi kì í lé èèyàn kí n tó mú èèyàn. Mi kì í ṣe Ọlọ́run o, ṣùgbọ́n bàbá confam kì í lé èèyàn kó tó mú èèyàn. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run. Ọlọ́run kì í lé ènìyàn kó tó mú ènìyàn. Ó mọ̀rí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀. Ó ní ẹ wá, ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. So therefore, ó ṣeé ṣe kémi náà kí n má lé èèyàn kí n tó mú èèyàn. Gẹ́gẹ́ bí Ọlọ́run ò ti ń lé ènìyàn kó tó lè mú ènìyàn. Bó dẹ̀ ṣe rí nínú gbogbo ìrìnàjò ayé tèmi nìyẹn. Gbogbo ẹ̀yin agitator yìí pátápátá, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Kí ni relationship yín gangan pẹ̀lú Yorùbá nation? Ìkíní nìyẹn. Ìkejì, ta ló gbé yín kalẹ̀ gan tẹ́ fi ń sọ nípa Yorùbá nation? Ìkẹta, ta ló fún yín ní àṣẹ tẹ́ fi lè máa ní báyìí ni báyìí lórí ìta lẹ̀ ń pàṣẹ lé lórí gan? Ṣé ẹ lérò pé ẹ lè pàṣẹ lórí mi ni? Àbí ẹ lè pàṣẹ lórí àwọn màmá wa, àwọn bàbá wa tí wọ́n nínú rẹ̀ lórí pé kí ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ Odùduwà yìí kó lè wá sí ìmúṣẹ? It is time kí ẹ̀yin màmá wa àti bàbá wa, ẹ̀gbọ́n wa, kẹ́ ẹ lajú yín dáadáa o.
kó má jẹ́ pé àwọn agitator gan ń lo oògùn fún yín. tó pé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí mo believe wípé ó jẹ́ kí gbogbo ẹ̀yin màmá wa àti bàbá wa kẹ́ ẹ jáde. Enough is enough. Iṣẹ́ tí ẹ̀yin màmá wa ti ń ṣe, ẹ̀yin bàbá wa ti ń ṣe, ẹ̀yin àbúrò wa ẹ̀gbọ́n wa tẹ́ wà lókè òkun fẹ́ lẹ́yìn ẹ̀yin gangan lẹ̀ ń làágùn iṣẹ́ yìí. Èyí àwọn kọ́kọ́ déédéé jáde wọ́n pera wọn ní agitator. Who are you? Ta ló fi yín síbẹ̀? Ta ló fún yín náà ṣẹ? Àwọn wo lẹ̀ ń pàṣẹ lé lórí gan? Ṣé èmi ni àbáwọn èèyàn wa? Àṣẹ wo constitution wo ló wà nínú àbí àkòtí ẹ̀yẹ mi? Ṣé kọ́ńtírì tá ò tí ì dá sílẹ̀ ni lé constitution kan wà ń bẹ̀ tí ó wáyé pé ẹ̀wọ̀n ń pàṣẹ lórí ẹ̀ ni kò yé mi. Because I can't just figure it. Mo dẹ̀ máa rí àwọn màmá wa tó máa pè mí, ṣé ò gbọ́ nǹkan tẹ́ni báyìí tó ti sọ báyìí ní màmá ẹ fọkàn yín balẹ̀. Who are they? Àwọn bàbá yẹn máa pè mí, ìyá kan sunkún lẹ́ni. Mo dẹ̀ pé ṣọ́rọ̀ yìí wá ká màmá. Dòótọ́ ó ká wọn lára. I know that. Mo lójúmọ́ máa ń gbà fẹ́yìn màmá yìí. I know that. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn agitator, who are they? Who plant them? Who give them authority to operate? Under what government? Ìyẹn ló jẹ́ kẹ́ ẹ mọ̀. Ohun tí Olúwa ṣí mi lójú ẹ̀ ni wípé lórí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa àwọn agitator pé wọ́n ti ń jẹra wọn lẹ́sẹ̀, wọ́n ń gbógun ti ara wọn yìí. Ohun tó Olúwa sọ fún mi ni wípé ogun Fúlàní ti mú wọn. Fúlàní mú ohun tá a láìkì náà. Haúsá mú ohun tá a láìkì. Owó ni Yorùbá láìkì. Nítorí ẹ̀ ni Yorùbá ṣe ta ọjọ́ ìbí ẹ̀ fún Haúsá. Owó ni Yorùbá ló láìkì. Àwọn tó rí tí wọ́n ta ọjọ́ ọ̀la Yorùbá fún Haúsá, owó ni wọ́n láìkì. Àwọn bíi Ọbásanjọ́, owó ni. Ó ti torí owó wọ́n ta ọjọ́ ọ̀la Yorùbá. Gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá tí wọ́n bí sí ilẹ̀ Yorùbá tí wọ́n ti ṣe ìjọba yìí rí, wọ́n ta Yorùbá nítorí owó ni. Ẹ̀yin màmá wa, ẹ fi fídíò ṣọwọ́, ọ̀rọ̀ ń bẹ níkùn àgbà. Àwọn bíi Ọbásanjọ́, àwọn bíi Tinubu, gbogbo àwọn tí mò ń pè yìí àti tí mi ò rántí láti dárúkọ wọn, wọ́n ta Yorùbá ni nítorí pé Fúlàní mọ̀ wípé owó la nílò. Wọ́n fi owó gba Yorùbá lọ́wọ́ wọn. Owó sì rèé, èṣù ni. Wọ́n ti dáná èṣù sí yín láàrin. Wọ́n wá fi ọ̀rọ̀ owó, wọ́n fi bẹ̀rẹ̀ sí ń fi wàhálà sí yín láàrin. Gbogbo ẹ̀yin agitator, ẹ̀yin tá a dójú ọkàn létí kò jẹ́ ní adá, ṣe rí pé orí yín ti yí. Bí ẹni tá a bá gbójú ọkàn létí kò bá ti jẹ́ ní agbá, at the end of the day, the only word we can use to qualify them is that they are mad. You people are mad. I am telling you. Ẹni tí àwọn ìyá 80 years 90 years tí wọ́n gbójúlé, ẹ wá ń jáde, ẹ wá ń ṣí ẹ̀sìn. Ẹ ń ṣí ẹ̀sìn ara yín ta. Gbogbo yín 419 ní í ṣe. Gbogbo ẹ̀yin agitator pátá 419 ní gbogbo yín. A mọ àwọn tí kì í ṣe 419, ṣùgbọ́n gbogbo púpọ̀ nínú àwọn agitator yìí tẹ́rí they are 419. Ẹ̀yin màmá yẹn lọ open eyes yín. Stop giving them your money. Ṣèbọ́ láwọn ń jà fún ẹ̀tọ́ wa ni. Ṣọ́ nídìí owó ni, kò yé mi. Ẹni tó ò bá tó nígbà kò jẹ́ kó jáde náà. Bàbá Sunday Igboho tó wá gbà ló ṣe jáde. Bẹ́ẹ̀ ni ẹni tó ò tó èèyàn ń gbà kí ló jáde fún?
bàbá Sunday Igboho dẹkẹrẹ ó ti fi èèyàn kan kalẹ̀ pé òun ni spokesman òun tó dẹ̀ jẹ́ wípé òun ni wọ́n ń pè ní Koiki. Kí lẹ wọ́n ń tẹ̀ láwọn èèyàn yìí fún? Àrí oko ikú ńlẹ̀ alọ́ngbìn ẹ̀pà sí ẹ̀yin màmá wẹ̀ ẹ̀dẹ̀ la ojú àbí àwọn ti sa oògùn sẹ́yìn náà ni ẹ la ojú yìí náà. Ẹni tí èèyàn bá ń bá nájà òun ní èèyàn ń tẹ̀lé. Ṣebí Sunday Igboho là ń bá nájà. Kí ló dé tó jẹ́ pé àwọn olórí burúkú tẹ́ rí ilẹ̀ ń tẹ̀lé kiri ilẹ̀ ń dóhùn wọn? Why are you hearing them? Who are they? Ẹ jẹ́ kí a farabalẹ̀ kẹ́ lè gbóhun tí mò ń sọ yẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa nílé. Ẹ jẹ́ kí a farabalẹ̀ kẹ́ dọ̀. Who are these people? Ṣebí Sunday Igboho là ń tẹ̀lé. Ẹni tá a dẹ̀ ń tẹ̀lé ó dẹ̀ sọ fún wa wípé Koiki lòun fi sílẹ̀ pé kí ó máa ṣe spokesman òun. Àwọn wá ní olórí burúkú tí wọ́n dẹ̀ tún yọ kiri tí wọ́n pera wọn lágítétọ̀. Àwọn agitator tí wọ́n ń ba agitator yìí tó pé àwọn kan nínú agitator Yorùbá yìí tó jẹ́ pé ọwọ́ wọn mọ́ ṣùgbọ́n kò sí bí mo ṣe fẹ́ sọ sẹ́ ọ̀rọ̀ yìí á fẹ́ kó dodo wọn pọ̀. Àwọn agitator tí wọ́n ń ba agitator jẹ́. Má tán rẹ o. Gbogbo yín pátá ni mò ń bá wí. Èmi ò rí tẹ́nikẹ́ni lè fi mi ṣe. I have a freedom of speech. Ẹ̀yin náà dẹ̀ ní freedom of speech ṣùgbọ́n tá a bá dé ìkóríta kan wàláì tí erin méjì bá jà bíra sálóbì wàá mọ pàtẹ wọlé sátẹrẹ láàbá àbí òní fúlẹ̀rù bí erin méjì bá jà wàláì ìkan àtẹ̀fún kan koríko tó tún wà ń bí a tún jẹyà torí ẹ gbàgbé ẹ mi kì í ṣe agitator wòlíì ni mí mo dẹ̀ ń ṣe iṣẹ́ mi mo ń rànú ṣọ́ọ̀ṣì ẹ̀mí àti wípé ẹni ẹ̀mí tún ni mí. I am a prophet, I am a spiritualist, I run spiritual church and I do spiritual work. Mo yàtọ̀ sí gbogbo yín pátápátá ẹ lọ gbàgbé ẹ̀. Èwo ló fẹ́ jáde nínú yín pé kò gba owó? Èwo nínú yín ló máa ní òun ò gbowó lọ́wọ́ àwọn ìyá wa tí wọ́n ń gbà wá yìí? Òun ò gbowó lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń gbà wá yìí? Ẹ kíyèsí gbogbo yín pátá àti mọ̀rín ni àti dára ni ọmọ ológo ni mi ò mọ̀ yín ṣùgbọ́n èmi ò ń wò yìí ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n ń pè mí pé kí n máa gbóhun tẹ́ ń sọ. Ẹ lọ kíyèsára. Ẹ gbọ́ this is the last one tí mo máa fún yín. Ta ló mọ̀ yín níbo lẹ ti wà? Ẹ dá mi lóhùn ṣé ẹni tó ń ṣe agitator ṣó ló ń jókòó síbì kan ni àbí ó máa wá ń tà? Ìwọ ò rí bí Ṣòwòrẹ́ ó ṣe lọ fara gba ìbọn. Àwọn tó ń ṣe agitator nìyẹn. Ẹ má jẹ́ kó fake yín màmá. Ẹ̀yin màmá tẹ́ ń gbọ́ mi ẹ má jẹ́ kó fake yín. Ẹ̀yin bàbá tẹ́ ń gbọ́ mi ẹ má jẹ́ káwọn yìí fake yín o. They are 419. All of them are 419. Pure 419. Wọ́n ti fi yín ríṣì láyé. Wọ́n ti fi yín kọ́ ilé láyé. Wọ́n ti fi yín ra mọ́tò láyé. Mo fẹ́ open eyes. You know, I told you, if some people are somewhere to block your eyes, God sent me out to open your eyes. Kí ló ń pè ní agitator? Ṣebí títa ṣe ń bá àwọn kan jà lónìí nìyẹn. Agitator ni àwọn tó jẹ́ pé ajìjàgbara. Ṣé inú yàrá ló ń wà? Orí yín ti dàrú, ẹ ti ṣiyèrè. Ṣé inú yàrá ni agitator ń jókòó sí? A máa bọ́ta, you will go out. Ẹ lọ kó ogun lójú. Ẹ máa lọ kó lójú ni. Ẹ débẹ̀ ẹ lọ bá wọn l'Ábùjá ẹ máa pariwo ń bẹ̀ tó bá yìnyín níbọn ìyàlá tó mọ̀ pa agitator ni. Ṣòwòrẹ́ is an agitator. Ṣòwòrẹ́ is an activist. I can say it every day and every time. I can say it with all my mind. He follow one mind. Ẹ má bà iṣẹ́ bàbá Ìgbòho jẹ́ o. Ẹ má insult bàbá Ìgbòho o. Ẹ má da ìpè. Ó pé bàbá Ìgbòho náà ní ìpè. Ẹ má bà ìpè bàbá Ìgbòho jẹ́ o. Ẹ̀yin olórí burúkú tẹ́ pé ayé ní agitator yìí o. Ṣéjọ́ mi ò ní nǹkan tẹ́mi ò lè sọ fún yín kò dẹ̀ sóhun tẹ́ lè fi mí ṣe. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Wàláì bìrálì iná sàháfàrú bí ó dá ọ bí olè yà sátìrù. Ẹ má bà ìpè bàbá Ìgbòho jẹ́. Òun ni mò ń sọ yìí. Ẹ má bà ìpè rẹ̀ jẹ́. Ẹ má bà iṣẹ́ Ìgbòho jẹ́. Ó ti kojú ogun.
ó ti kó dodo ẹ̀, ó ti prove rẹ̀ pé ní tòótọ́ Ọlọ́run ló rán òun. Àwa náà dẹ̀ rí pé Ọlọ́run ló rán tòótọ́ la ṣe ń tẹ̀lé. Ìgbà tẹ́ni dẹ̀ ti fi ẹni tó fẹ́ máa ṣe spokesman ẹ̀ sílẹ̀, kí ló kàn yín? Kí lẹ̀ ń wá kiri gan? Ṣó ṣeé ṣe kí ọ̀gá méjì wà nínú ọkọ̀ kan ni? Ẹ̀yin màmá wẹ try láti jẹ́ ká ro kìíní yìí. Ẹ lọ gbàgbé pé èèyàn kan proud, ẹni tó Ọlọ́run ló gbé wọn síbẹ̀. Why? Ẹ̀yin gan wà nínú yín tẹ́ fẹ́ bà nǹkan yìí jẹ́. Ẹ mọ ìyà tẹ́ ti jẹ, ẹ mọ owó tó ti gbà yín, ẹ mọ ìyà ojúrò owó tẹ́ ti dá. Owó tí mi ò ti rí gbọ́ nípa ìdí tí mo jẹ́ ń dóríṣiríṣi. Owó tí mi ò gbọ́n pa mo ṣe ń gbọ́ sí. Ṣé ẹ̀yin màmá wa gan ẹ wà nínú àwọn tó ń dákún wàhálà ilẹ̀ yìí? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sójú kan. This is just the basic fact. Go and think. Ẹ lọ think mo tí mo fẹ́ sọ yìí. Ọ̀gá méjì kò lè dúró sínú ọkọ̀ kan, kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe. Èèyàn kan náà ló máa jẹ́ni tó máa sọ̀rọ̀ jáde tí dodo wá sì máa gbọ́. Bẹ́ẹ̀ ni Kanu ṣe ṣe. Ta ló tó béèrè lọ́wọ́ Kanu pé èèlò ló wà nínú àkáǹtì? Ta ló tó, because àwọn èèyàn yìí ní mind kan, they focus on one mind. They don't talk about that money. They don't talk about money. Wọ́n focus. Ẹ̀yin ò mọ̀ ní ká tó lè wo di Jericho. Mi ò lérò pé ẹ lè dá Yorùbá nation o. With the way you are going, I am telling you the truth. Mi ò lérò bí ìran yìí ò bá dẹ̀ dá Yorùbá nation, ẹ lọ gbàgbé ẹ̀. Gbogbo àwọn ọmọ yín ló máa wà lábẹ́ ẹrú. Ìran yín tọ́lọ́run ti fún yín ní opportunity. Olúwa ti fún yín ní opportunity láti dá Yorùbá nation yìí. Bí ìran yín ò bá wá gbà, inú ẹrú lẹ máa kú sí. Ẹ lọ kọ sílẹ̀. Ẹ̀yin màmá, prophecy lèmi sọ o. Ẹ jẹ́ kójú yín ṣí. Àwọn yìí ti gbà yín. Ẹ yé dá owó fún wọn mọ́. Ẹ yé fún wọn lówó. Ẹni tó bá lóun fẹ́ ja títí. Ìjọ wo lẹ gbọ́ tí Sowore béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni? Ṣé bàbá Sunday Igboho lànà béèrè owó ni? Tó bá dẹ̀ wá béèrè owó, ẹ fi sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ fi sílẹ̀ òun lọ́lọ́run fi ṣe olórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tó bá ti sọ, ẹ jẹ́ kí Koiki gbé jáde. Kí ló ń wá kiri? Ẹ̀yin màmá, ṣẹ́yìn òrò nípa ohun tí mò ń sọ yìí. If not, ẹ máa bá dodo ẹ̀jẹ̀. Ohun tẹ́ ti fàárọ̀ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ohun tẹ́ ti fọ̀sọ́ ṣe, yín bàbá mi. Tẹ́ ti fọ̀sọ́ ṣe. Ohun tẹ́ tún fi alẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ pé kí òkú yín má ráre sílùú èyìnbó. Kí ẹ lè délé, kí ẹ wà òkè. Kí ẹ bá àwọn èèyàn yìí ṣe látọdún tẹ́ ti lọ. Tí ẹ ò bá fẹ́ jẹ́ kó dàrú, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. Ẹ lọ béèrè bí Nnamdi Kanu ṣe ṣe. Kò sẹ́ni tó bá ti sọ̀rọ̀ nìyẹn. Kò dẹ̀ sẹ́ni tó béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ná owó. Tó bá ti sọ̀rọ̀, kí ló dé tí Yorùbá yìí tẹ́ ṣe jẹ́ pé ìwà ọ̀dàlẹ̀ yìí ti pọ̀ jù, ìwà ọ̀tẹ̀ ti pọ̀ jù nínú yín? Ṣebí owó náà lọ fi ń ba ayé yín jẹ́. Owó ni mọ́là fi ra ọkàn yín. Mọ́là tó kàwé, mọ́là tó lọ́pọlọ. Tẹ́ ẹ bá dé UK, tẹ́ ẹ bá dé Amẹ́ríkà, tẹ́ ẹ bá dé Canada, tẹ́ ẹ bá dé Europe, ẹ ò lè bá mọ́là ń bẹ̀. Tẹ́ ẹ bá máa rí mọ́là, ẹ máa rí ìyàwó wọn. Tẹ́ ẹ bá fẹ́ rí mọ́là ní Europe ni o. Ẹ wá rí àwọn ìyàwó wọn tó máa blink báyìí. Tí bọ́dì wọn máa blink pẹ̀lú slippers tó máa lọ sínú store lọ shop. They go there to spend money. You people, you are very silly. You are bastard. Ọmọ àlè ni ọmọ ayé Yorùbá ni. Gbogbo ẹ̀yin agitator tẹ́ ń jáde torí owó. Ọmọ àlè Yorùbá ni gbogbo yín. Bí ọ̀rọ̀ Yorùbá nation yìí bá wá dàrú lórí yín, ìran yín ò ní ṣe rere. Ẹ kọ sílẹ̀. Bilao wálìkà sábà tí wọlé fàtìrù. Bí ọ̀rọ̀ Yorùbá tó bá dàrú lórí gbogbo ẹ̀yin agitator yìí, ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí, kò sí ìran yín kan tó máa ṣe rere. Wàláì. Gẹ́gẹ́ bí ohun tí Olúwa sọ fún mi. Ẹ lọ wọ àwọn mọ́là, ó jẹyà nílùú èyí, wọ́n lọ náwó ni. Wọ́n lọ náwó, àwọn máa rẹ́rìn lójú títí báyìí. Tó máa ṣọwọ́ báyìí. Even common South Africa táwa máa ń lọ, àìmọye mọ́là tá máa ń bá ń bẹ̀. Wọ́n lọ ná owó ń bẹ̀ ni wọ́n dẹ̀ padà sílé. Ìmí tó lọ ná owó ń bẹ̀, ó ra ilé pa fún àwọn ọmọ ẹni. Ó ra ilé pa fún aya ẹni. They are living fine, wọn ò ń ṣiṣẹ́. Màmá kan ṣì bá mi sọ̀rọ̀ lẹ́nu màmá 72, ó lóun lọ síbi iṣẹ́. Ó ní dádì, wọ́n máa fi tó aago mélòó kan sí mo máa lọ síbi iṣẹ́, mo dẹ̀ ń wò báyìí. Ẹ̀yin màmá, ẹ má jẹ́ káwọn agitator yìí bá yé yín jẹ́ o. Tòótọ́ ni mò ń sọ o. Ẹ̀yin bàbá, ẹ má jẹ́ káwọn agitator yìí bá yé yín jẹ́ o. Owó yín ni wọ́n wá gbà, kò sọ̀rọ̀ ń bẹ. Tó bá fẹ́ ṣe t-shirt, ẹ jẹ́ kó lọ ṣe fúnra wọn. Tó bá fẹ́ ṣe cap, ẹ jẹ́ kó lọ ṣe fúnra wọn. Whatsoever tí wọ́n bá fẹ́ ṣe, ẹ jẹ́ kí wọ́n lọ ṣe. Ẹni tó bá lóun fẹ́ jà fún èèyàn, ó fẹ́ gba èèyàn tán ni. Kì í tún dákún ẹrù ènìyàn.
ẹ má jẹ́ kí gbogbo àwọn agitator yìí kí wọ́n fi yín ṣe ìtìsẹ̀ síbi ògo wọn. All of them, they have make it already. They have that money. Forget about it. They have the money, and it is the money you contributed to them. Forget about it. I will open your eyes. Tó bá wọ́n ti ń lo ògùn fún yín, èmi máa ṣí ojú yín. Èmi kì í ṣe agitator, mi kì í ṣe activist. My own is that I am the Ọlọ́run ló ní kí èmi wá máa sọ̀rọ̀ síta. Mi ò dẹ̀ show àkáǹtì mi ń bì báyìí. Mi ò lanu láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Spiritualist ni mi. Tó bá ní nǹkan tí ó ń ṣe ẹ́ tí o fẹ́ ní kí n bẹ́ẹ̀ ṣe màá ṣe. I'm a spiritualist. That is all. Kì í ṣe pé lórí ọ̀rọ̀ agitator wọ́n máa ní wẹ́ fún mi lówó. No, Ọlọ́run rán èmi kalẹ̀ ni pé kí wọ́n máa inspect what is going on. Mi ò ẹnikẹ́ni tó bá bẹ àwọn agitator yìí, mi ò fẹ́ ṣépè fún yín tó pé ẹ̀yin màmá wa mo so like yín gan, ẹ̀yin bàbá wa mo so like yín gan, ẹ̀yin ẹ̀gbọ́n mi I so like you. You are the cause, and you and God are the cause why I am coming up like this every day. Kí lẹ ń bẹ̀ wọ́n fún? Ṣé wọ́n yà wèrè ni? Kí lẹ ń bẹ̀ wọ́n fún? Who are these people? I don't understand. Ṣé wọ́n jí Ọlọ́run ni? Who are these people? Let them go to hell. Ṣé bí Igbo ṣe ṣe ni ẹ ń tì torí owó ẹ fẹ́ da ọkọ̀ tí wọ́n ti kàn sílẹ̀, ẹ fẹ́ fọ́ ọkọ̀ táwọn ìyá yìí ẹ tó mò ń tẹnu mọ́ àwọn ìyá yìí, àwọn bàbá yìí, ẹ̀yin lẹ ṣiṣẹ́ jù, ẹ̀yin tẹ́ wà lókè òkun wàláì, ẹ̀yin lẹ ṣiṣẹ́ jù, kò dẹ̀ sún tẹ́ ṣe ń ṣiṣẹ́ yìí pé kẹ́ ẹ lè wálé kẹ́ ẹ wá sinmi, kẹ́ ẹ lè benefit àwọn ènìyàn. Kì í ṣe pé owó ò sí lọ́wọ́ yín náà, owó wà lọ́wọ́ ẹ̀yin yẹn, owó wà lọ́wọ́ bàbá. Kì í ṣe pé ẹ fẹ́ wá tọrọ jẹ́ Nàìjíríà náà. Kò ṣe pé nígbà tí Yorùbá nation kan bá tiẹ̀ dé gan with what I am Ọlọ́run fi wọ̀n mi, kì í ṣe pé ẹ fẹ́ du ipò náà, ẹ ò dupò, ẹ ò all you need is that we should all have peace. Kì í ṣe pé kẹ́yìn nìkan wá dé kẹ́ wá lọ kọ́ villa síbì kan kẹ́ wá jókòó, ẹ̀yin ẹ ò fẹ́ bẹ́ẹ̀. Ohun tẹ́ ń fẹ́ ni wípé kí gbogbo wa ká ní àlàáfíà. Ṣùgbọ́n àwọn tẹ́ ń tẹ̀lé ẹ dára ní ìdánidì and nonsense. Ẹ fèsì Ìgbòho náà, ẹ fèsì Kóìkì. ṣe bí Ìgbòho ti sọ jáde, ó ní Kóìkì ní PA òun, àbí kí ló dé tẹ̀ ṣe fèsì ẹni yìí? Kẹ́ concentrate, kẹ́ má jẹ́ káwọn yìí fún yín ní problem. The only thing is you to share this video, let everybody hear it. Owó lọ́kàn gbà kiri, wọn ò ṣiṣẹ́ mú dájú táwọn ìyá 72 ti ń ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ tó bá pé iṣẹ́ ká wọn lára ni ẹ̀ṣẹ̀ bí ìlú òyìnbó lọ́wọ́ kí ló ń jókòó sórí iṣẹ́ àṣe lójú àárọ̀ ọ̀sán alẹ́. Ẹjọ́ ti pọ̀ jù. Ẹ̀yin màmá ẹ open eyes yín náà, èyí tẹ̀ ń ṣiṣẹ́ wọn ń kówó fún olórí burúkú kan tó jókòó sílẹ̀ tó kàn ń pariwo láàárọ̀ lọ́sàn-án lálẹ́, tí ohun tó dẹ̀ ń pèrè ẹ̀yẹn tí kò jẹ́ activist, tó ń pèrè agitator tí kò jẹ́. You have to go and confront the government. Come out and confront, not inside your house. Àwọn ń jáde ni gbogbo ìjọ sátidé yẹn pátá, kò sí wí tí mi ò dé lórí pé kí n lè rí pé nǹkan tí Olúwa sọ wípé kò ní sí wàhálà, pé kí n lè rí pé ohun tí Olúwa ń sọ ìṣẹ́kù orí bẹ́ẹ̀ náà ló ṣe rí. Bí mo dẹ̀ ṣe ń lọ lọ́ni mò ń pe bàbá Ìgbòho pé bẹ́ẹ̀ ni ibi tí mo dé yìí bẹ́ẹ̀ ló wà òkè kò sí wàhálà, ibi tí mo dé yìí ó wà òkè kò sí wàhálà, ibi tí mo dé yìí ó wà òkè kò sí wàhálà. We go out, àwa ń jáde síta ni. Ẹ wá jókòó sínú ilé ẹ ń pàṣẹ. Ẹ̀yin màmá ẹ má yọ̀dẹ̀, ẹ̀yin bàbá tẹ́ ń kówó fún wọn ẹ má yọ̀dẹ̀, ẹ síìsì owó yín, ẹ yé wo fídíò wọn mọ́. Ẹ concentrate lórí ẹni tẹ́ ń bá nájà tó jẹ́ wípé òun ni Ìgbòho. I am telling you the truth. Ìgbòho ni kẹ́ concentrate lé lórí. Ìgbòho nìkan ló tó sọ àṣẹ jáde. Àwọn bàbá Bánjí Akíntóyè, they are underground, àwọn ń ṣiṣẹ́ ni. Kòkò sí ni kí Ìgbòho bá sọ jáde ó sì padà lọ bá bàbá yẹn. A ò dé gúnyán wọn kórè, ṣùgbọ́n Ìgbòho tọ́lọ́run ti gbé sókè lókè yẹn, òun ní kẹ́ ẹ jẹ́ ẹyẹ. Èmi kò sí nǹkan tó ti ẹ̀kàn mi pẹ̀lú àwọn other partner wa tó lè máa fi wá rẹ́rìn. I don't care. Tó mọ̀ wọ́n máa fi yín rẹ́rìn báyìí. Èèyàn mú àlè, ẹ̀yin dá yẹ̀yẹ́ yín síta. Wọ́n tún pè kan ní bàbá Èkìtì. Ó dùn mí gan fún bàbá Èkìtì. Bí mo ṣe respect bàbá Èkìtì tó, wàláì ẹ wọ́ra yín nílẹ̀. Ẹ wọ́ra yín nílẹ̀ o, Ọlọ́run mo dẹ̀ respect yín gan. Nínú gbogbo àwọn agitator yìí gan, ẹ̀yin ni mo máa sábà dọ́ ọ̀rọ̀ yín dáadáa. Wàláì mi ò ń gbọ́dọ̀, I don't have time with them. Bí mo máa bèbè kí ni àwọn yìí ń ṣe. Ẹ wá jáde síta,
ọ̀rọ̀ tó jẹ́ kẹ́ ẹ sọ nínú ilé ṣe pé kò ṣe pé mi ò bá yín jà ṣùgbọ́n kọ́kọ́ wà tí mo ṣì ń dún as a point ọ̀rọ̀ tó jẹ́ kẹ́ ẹ sọ nínú yàrá ẹ wá jáde síta ẹ wá ń sọ. You mess up. You mess up big time. I'm telling you. Ṣebí wọ́n ní àgbà kì í tán lórílẹ̀ ni kò ságbà mọ́ lórílẹ̀ gbogbo yín pátá owó ti jẹ́ kí ọpọlọ yín ti dàrú owó tẹ́ fẹ́ jà ó ti jẹ́ kí ọpọlọ yín kó yòrò. Ohun tí mò ń sọ nínú fídíò yìí ni pé gbogbo ẹ̀yin ìyá wa ní gbogbo àgbáyé ẹ̀yin bàbá wa ní gbogbo àgbáyé ẹ̀yin ẹ̀gbọ́n wa ní gbogbo àgbáyé ohun tí mò ń sọ lórí fídíò yìí ni wípé ẹni tá a bá ń bá nájà òun ni kẹ́ jẹ́ ká concentrate lé lórí ṣe ń get me which is Sunday Igboho tó bá ti sọ̀rọ̀ síta ẹ gbọ́ tiẹ̀ àìgbọ́ tiẹ̀ kò síbi tá à ń lọ. You don't need to listen to Dara show. You don't need to listen to whosoever. I don't know Mologo. Who are they? I don't understand them. Who are these people? Who are they? Ẹ jẹ́ yẹ kí ta ló fún wọn ní agbára ìjọba wo ló empower wọn. I want to hear that. Ẹ wọ́n fi ẹ̀sìn yín síta níwájú àwọn tí wọ́n rí wa pé a ti ń lọ síwájú ẹ̀ ń ṣí ẹ̀sìn ara yín síta nítorí owó. Ohun tó yẹ pé ẹ̀yin náà ń gbà ta ló lè jáde nínú yín kó gbé ọmọ ẹ̀ ṣépè wípé kí ọmọ òun kú láàrin ọjọ́ méje tóun ò bá gba owó lọ́wọ́ àwọn màmá wa yìí tóun ò bá gba owó lọ́wọ́ àwọn bàbá wa yìí tóun ò bá gba owó lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wa yìí tóun ò bá gba owó ẹ jáde síta ẹ jáde kẹ́ wá gbé ọmọ yín ṣépè èmi á dẹ̀ dúró sí màmá yín ṣe àṣẹ lé lórí. Tí ò bá wá rí bẹ́ẹ̀ láàrin ọjọ́ méje ẹ sọ pé kì í ṣe bàbá confam. Mo fi ayé mi búra ẹ̀ mo fi ọ̀run búra ẹ̀ kì í ṣe pé ohun tí mo wá ń sọ yìí bàbá Ìgbòho ò fẹ́ mi lówó rí. Ibi tí ọkùnrin tẹ rí yìí tí Ọlọ́run tí mo ọ̀nà ìgbésí ayé ẹ̀dẹ̀ níjọ́ kan mo tún pè bàbá mo máa fẹ́ sẹ́ndì kírẹ́dìtì sí yín ó ní bàbá ẹ lọ ìwé má sẹ́ndì kírẹ́dìtì sóhun o bó ṣe sọ fún ní ọjọ́ náà nìyẹn wàláì mo fi ayé àti ọ̀run bó rẹ̀ ó ní kí n má sẹ́ndì kírẹ́dìtì sóhun pé kí n bàbá ẹ lọ lu yìí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́tí ẹ ń sọ dodo ọ̀rọ̀ Yorùbá yìí tẹ́ ń bá wa ṣe dodo ẹ̀ yìí ó ní ẹ lọ lu ẹ má sẹ́ndì kírẹ́dìtì sóhun kàn fún mi lówó rí nítorí ẹ̀ ni mo ṣe Ọlọ́run ló pè mí Kóìkí ò kówó fún mi rí Ọlọ́run ló pè mí mo fi ayé àti ọ̀run búra rẹ̀ mo fi gbogbo ohun tí mo ní láyé yìí mo fi búra rẹ̀ mo fi gbogbo ohun tí mo jẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo fi wẹ̀ wọ́n ò kówó fún mi rí tó bá padà jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí